lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Solatul. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Solatul. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Solatul TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Solatul TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Naam, kílípù bàbá Lagbeni tí everybody mo rí pé tí ń já rìnrìn tí àwọn àlùfáà ń fọ èsì fún wọn gẹ́gẹ́ bí ọmọ kéwù tiwa, ọmọ kéwù, ọmọ àdáàdí eléyín rírì gẹ́gẹ́ bí tèmi mo ṣe jẹ́ yẹn náà. A ní ìṣàlàyé àwọn kankan tí kò yé àlùfáà fún àfa torí ọjọ́ mi. Wọ́n kọ́kọ́ ní Solatul Fatihi pé tí wọ́n ń sọ mẹ́ nípa ànábì ní sílẹ̀kùn. Kéèyàn ní Solatul Fatihi pé ànábì ń sílẹ̀kùn ní túmọ̀ rẹ̀. Pé ànábì lẹni tí ń sílẹ̀kùn. Ẹ dákun. Ṣé àkọ́kọ́ ní marhala tí wọ́n wà yẹn. Ṣé wọ́n mọ̀ pé ká má kàgàn kan ní Solatul Fatihi. Ṣé ilẹ̀kùn ló ń jẹ́ Fatihi ni àbí Solatul ló ń jẹ́ Fatihi? Mi tí gbọ́. Ṣé Solatul ló ń jẹ́ ilẹ̀kùn ni àbí Fatihi ló ń jẹ́ ilẹ̀kùn? Tawala Nabi ń sì àkọ́kọ́ kò sí tó ń jẹ́ mọ́ ilẹ̀kùn níbi Solatul Fatihi. Àkọ́kọ́ nìyẹn. Ṣé kejì ń bẹ ni pé ṣe rí gbogbo ẹ̀dá tó bá jẹ́ pé ẹgbẹ́ kan àbíjọ kan lọ dálẹ̀ tó wá ń wá ṣubú ẹgbẹ́ kejì àìmọ̀kan rẹ̀ yóò hàn gan ó dẹ̀ jẹ́ ká lọ báyìí. Solatul Fatihi tẹ́ ń sọ yìí ó lóore ju àsàlátù kan tó gbajúmọ̀ tí gbogbo wa máa ń ṣe lọ. Kí lásàlátù náà? Àsàlátù yẹn ni Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin الصلاة يعني اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. كسبت النبي تنقالوا سجاين وأصحابه وسلم. النبي ينقالوا تنتظروا وانا من لجو اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وعلى آله وأصحابه كسبه وأصحابه كسيسجا كتا النبي في نقالوا. النبي قالوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. انت النبي نكاسينو ويجي كما قال Solatul Fatihi. شري Sufi yóò mọ̀ tún yín láṣìírí. Irú àbúrò yìí máa ń àwọn náà máa ń sọ pé àwọn wá Sufi ká ní kán wá sọ̀rọ̀ ń pa Sufi àwa Ìbàdàn èmi èso online debate mọ́ ká wá Ìbàdàn ká wá gbé káwé èmi èso Sufi mo sì mo tún sọ bọ̀ kí n wá Ìbàdàn kí n wá fi táwọn afáwọn sọ ń pa Sufi hàn yín kí làwọn nílẹ̀ tán fi defend Sufi ìwọ̀n wá Sufi kan gbà kan bọ̀ ọbẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ ó yẹ jẹ́ ká wo Solatul Fatihi ìwọ náà kan wá Solatul Fatihi kọ́ kan translate ẹ̀ fún ọ bóyá ọba lẹ́kùn ànábì lẹni tí ń sílẹ̀kùn can you imagine ẹ̀dẹ̀ pé ayé lágbàáfà níbẹ̀un so àṣàlàyé fún yín náà ni àṣàlàyé fún yín sẹ́rí Solatul Fatihi ó lóore ju sọ̀látù tí ẹ máa ń ṣe tẹ́ ẹ máa ń fi wá àṣàhábì yìí sí lọ torá nẹ́bí òní ká fi wá àṣàhábì yìí òní ká fáwọn sọ̀hábà rẹ̀ sí Solatul Fatihi ṣùgbọ́n bí onílàákà ẹ̀kọ́ tẹ̀lé mi ẹ jẹ́ ká wo bí táwọn ti ní ànábì ní sílẹ̀kùn yìí o ànábì ní àwọn àfà àwọn gbèrò rí kalẹ̀ pé ànábì tá a bá ṣe Solatul Ibrahimiyya ní orí ìrun ó yẹ káwa náà tún ní nǹkan míì tá a máa fi tọrọ àdúrà kódà kó jẹ́ pé ànábì kọ́ lọ ṣe fún bó bá ń ṣe fún rẹ can you imagine ó yẹ jẹ́ kàkà ani Allahumma salli
على سيدنا محمد الفاتح وسلواني اللهم صل على محمد الفاتح على محمد الفاتح لما أغلق الفاتح لما أغلق يعني pé ẹni tó ṣí tó tì àwọn tán ti tì kìí ṣe ilẹ̀kùn náà ń tú kò sílẹ̀kùn ń bẹ̀ yẹn gẹ́gẹ́ bí àgbà àfà tí tún wé láwàní téèyàn bá ti lè wé láwàní ó ti wé àìmọ̀ kan kúrò lórí tó gbọdọ̀ máa bá ìmọ̀ kan nínú tó wé mọ́rímọ́. Alifatihi lima ugulikọ ẹni tí ń sin tí wọ́n ti tì wà alaikum salam ẹni tí ń sin tí ó tì ó yẹ jẹ́ ká wá wo ohun tó tì kájọ wò. Irun tèmi àti ẹ̀ ń kílò ní tèmi àti ẹ̀ ń kílò ní tèmi àti ẹ̀ ń kílò ní. Ànábì kan ò gbá wa àràkọọ́lẹ̀ kan pa ànábì kan gbà wá pé wákàtí márùn tàǹkì pé wákàtí márùn yìí láàmú kí Ànábì ló ṣílẹ̀kùn rẹ̀ sallallahu alayhi wa sallam. Alifatihi lima ughliqa èyí ń dúró bá ẹ̀kejì dúró díẹ̀ náà ẹ̀kejì hajj tá ń lọ lónìí tẹ́yìn náà ń lọ ẹ jẹ́ ká mú Ramadan pé ká mú àwẹ̀ Ramadan tí gbogbo wa ń gbà lónìí. Ramadan tá ń gbà lónìí Ọlọ́run sọ fún wa pé wọ́n ti ń gbà kànábì tún sọ fún wa o amẹ́ni tó ṣe gbogbo ẹ̀ tó moderate tí ò láfikún tó tún kọ́ wa pé bẹ́ẹ̀ bá gbàwẹ̀ tán bá ilẹ̀ ẹ̀ ṣe tẹ́ bá ń lọ mọ́ṣáláṣí ìyẹn tẹ́ ẹ̀ ṣe ni tó pé tí ò sí ànábì kan tó ṣáájú rẹ̀ ní ṣíṣe bẹ́ẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam alifatihi lima ughliqa òun ló ṣílẹ̀kùn tó tì òun ló ṣílẹ̀kùn tó tì kìí ṣe ilẹ̀kùn bẹ́ẹ̀ ńlá ilẹ̀kùn dọ́ọ̀nà ń sọ káwá kó ń bẹ̀ yẹn káwá ní sàká ká máa yọ sàká báwo náà ṣe ń yọ láwọn ànábì tó ti ṣáájú tẹ́lẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ló dé tó tún sàká ṣe pé báyìí ni ilẹ̀kùn sàká ti tẹ́lẹ̀ ànábì ló tó sí alifatihi lima ughliqa ó gbọ́ mi yé tá a bá wá kú ọmọ yẹn a ti rí i pé ànábì ló múrun wá ó ti tì tẹ́lẹ̀ ànábì ló mú sàká wá ó ti tì tẹ́lẹ̀ ájì ànábì ló mú wá ó ti tì ìwà dáadáa tó wá complete láti gbogbo ọjọ́ táwọn ànábì Ọlọ́run ti ń dé ànábì ló tún sílẹ̀kùn wà dáadáa ẹ gbọ́ ọ wà ní ṣe ó dà pé ìyẹn ó ti gbó sẹ́rí alifatihi lima ughliqa àbáyà tó ṣe déédéé ẹnu al-Qur'an. وما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين ìwọ ànábì aránṣẹ́ ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé gbogbo ànábì tó ṣáájú ànábì sallallahu alaihi wasallam ìgbèríko pé ẹlòmíì stéètì kan bí kárẹ́ lòmíì sí Ọ̀yọ́ kárẹ́ lòmíì sọ́sùn kárẹ́ lòmíì sékìtì kárẹ́ lòmíì sí ẹni tá ti ẹ̀wà aràn jù ló pé tá ti àárọ̀ jù ni pé bóyá rígìọ̀n rẹ̀ nìkan là á ràn sí ṣùgbọ́n gbogbo ayé ànábì ni alifatihi lima ughliqa ẹni tó ṣílẹ̀kùn tó jẹ́ pé òun nìkan lédè kan náà láàfin máa sin lọ́hùn ànábì ni bọ́ bàbá ẹ̀ bá torí gbọ́ǹbẹ̀hùn ànábì kan ò mú wá pé ìsìn kálukú ń sin lọ́hùn pẹ̀lédè rẹ̀ ẹni tó gbédè kan dé ànábì ni alifatihi lima ughliqa ànábì ló dé tó fèdè kan sọ pé èdè kan ni ẹ máa fi pe Ọlọ́hun sallallahu alayhi wa sallam wal khatimi liman sabaqa ànábì ni ẹni àkọ́kọ́ tó gbẹ̀yìn gbogbo àwọn ànábì Ọlọ́run wa kò tó sànábì mímọ́ sallallahu alayhi wa sallam so ká mọ̀ wá gbẹ́rọ̀ yẹn lọ́dọ̀ àgbàlagbà àfà ó di bàbá Lágbeni kí mọ̀ sọ pé ànábì ló ń ṣílẹ̀kùn can you imagine odidi yín ànábì ń ṣílẹ̀kùn sí ànábì lè ṣílẹ̀kùn ṣé tí wọ́n ń sọnù ṣé tí kìíní yẹn ń túnu which means tẹ bá fẹ́ trial Kùránì pé daraba Allahu mathalan Ọlọ́run lu àpèjúwe ṣe bẹ́ẹ̀ ṣe tú nìyẹn náà bẹ́ẹ̀ ṣe tú nìyẹn ẹ fi ẹ̀gẹ́ pé súfì ilẹ̀ súfì dẹ̀ ń pariwo nísìn tá a bá gbé àfa wa kan dìde níbi ní sípẹ̀ bàbá Lágbeni ṣé ẹ lè fèsì súfì àwọn wà bàdàn ẹ fi pàwọ̀ ní wà bàdàn lẹ̀ àwọn àfa wa tó kájú rẹ̀ ń bẹ ńlọrin wọ́n kájú rẹ̀ kéésì ṣe pé bóyá àbí Sànàwí ló wà lọ́wọ́ wọn bó ṣe pé kí n pe barista Alimisiri àbí kí n pe Alimam Muti'ullah ẹ̀sìn ní òbí wa kò à ń bọ̀ wá bàdàn ní sí ẹ gbọ́ mi a máa wá bàdàn nírọ̀rùn ni mo kò bí kò clear a máa wá bàdàn nírọ̀rùn ni so kẹwàá máa wá tú
wal khatimi liman sabaqa ẹni tó gbẹ̀yìn gbogbo tó ti ṣáájú alukuraanu náà lò bẹ́ẹ̀ alukuraani náà lò ó gbólóhùn yẹn pé anabi ló gbẹ̀yìn gbogbo àwọn anabi Ọlọ́run. ẹ mọ̀ mi mo bọ̀ ẹ jẹ́ kí n tó tún gbé wá dáadáa Allahumma salli ala Muhammadil Fatih lima ughliqa wal khatimi liman sabaqa nasirul haqqi bil haqqi nasirul haqqi bil haqqi anabi ni òdodo ni yóò máa fi jódo yóò máa fi ran òdodo lọ́wọ́ kí ló òdodo al-Qur'an ẹwù àsàlátù yẹn bá nasirul haqqi ẹni tí ń ran òdodo lọ́wọ́ bil haqqi pẹ̀lú mọ̀tọ́ lọ́wọ́ bá fún báwo lẹ́sẹ̀ mọ́ wá sọ pé Solatul Fatihi anabi ń sílẹ̀kùn kì í sàṣàlátù kan àdábà tí wá ní tí Solatul Fatihi fi gbádùn ju sọ̀látù tí gbogbo a máa fi ṣe mọ̀kọ́dìmọ̀ yẹn lọ gbọ̀nàgbọ̀nà ni èmi ẹsẹ̀ súnfì mọ̀ dẹ̀ máa ń sọ bọ̀ kí ló dé tá a mọ̀ wá ròdòdó tá a mọ̀ tì torí pa kórìíra àwọn kan tá a fi mọ̀ wá sọ pé a fẹ́ sòdodo. Nasirul haqqi bil haqqi ẹ̀gbọ́ ẹni tí ń ran al-Qur'anu ṣe ẹni tí ń ran òdodo ṣe pẹ̀lú òdodo kódà lè sọ pé ẹni tí ń jí sí Ọlọ́run pẹ̀lú òdodo. ẹ̀gbọ́ tí Ọlọ́run gan yìí sọ fún pé ọ̀tún gbọ́dọ̀ máa dáùtù walihadi ila siratikal mustaqim ẹni tó lè fìyàn mọ̀nà láyé yìí níbi tó jẹ́ pé ọ ní kábàámọ̀ kọ orin bẹ̀ anabi ní sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ kí n tó tún ka ẹ mọ̀ pé ẹ jẹ́ kí n tó tún ka lọ́wọ́ tó gbàgbé tó kàn lẹ́yìn rẹ̀ tó tún bẹ̀rẹ̀ Allahumma salli ala Muhammadil Fatih lima ughliqa والكاتم لمن سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ibi tí mo fẹ́ lò nù وعلى آله ṣé tó bá rí pé níbi Solatul Fatih wọ́n wá fi وعلى آله وصحابه حق قدره ni wọ́n ní mọ́ 40 àsàlátù yẹn èyí tá ànábì sì ní ká tó ní ká ṣe náà ni pé èmi ànábì o àtàwọn ará ilé mi وعلى آله ni kò fi sọ̀hábà kankan sí ìta ànábì sì ní ká ṣe pé èmi ànábì àtàwọn ará ilé mi so ìta yìí wọ́n fa àwọn sọ̀hábà sí ẹ fún wa lẹ́ẹ̀rí rẹ̀ kọ́ ẹ̀ lè rẹ́ẹ̀rí oyà tí yóò bá wa nìyẹn la sallallahu alayhi wa sallam táwọn yẹ mẹ́rin rẹ̀ wá tí ànábì ní a ṣe sallallahu alayhi wa sallam ẹ̀rí yẹn fọ́t sallallahu alayhi wa sallam tá a máa ń sọ kò sẹ́ẹ̀rí rẹ̀ ẹlẹ́kẹ́ ojú wa lọ àwa ń wo tíra à ń wò so odidi ẹ̀yin àgbàfà kẹmọ wa máa wá fẹ́ condemn Solatul Fatihi wọ́n ti tún wá kà ní ẹnu géètì Mákà wọ́n tún kà kó tó di pé ẹgbẹ́ àwọn ẹ̀sìn nàìjíríì yín wà àbí yà yín rẹ kí wọ́n tó di pé wọ́n stop kìíní yẹn gbà ó ní òní padà tó bá ti jódodo ẹgbẹ́ fún ẹni káwọn ẹni tó tún Solatul Fatihi yẹn tí wọ́n bá kéwú kí ló dé tẹ́ bá wá ti torí pé ẹ kórìíra súfì ṣé táwọn bá wá ṣe súfì tá a ṣe sálàfí àwa nílé sòdodo ẹ̀yin àdàkùn ẹ̀yà fáwọn ń Solatul Fatihi bí mo ṣe mọ̀ọ́kà mọ́nu ẹ má bínú pé à ń lọ à ń padà bọ̀ ẹ̀dá kò tó yọ lọ́hùn so Allahumma salli ala Muhammadil Fatih lima ughliqa wal khatimi liman sabaqa nasirul haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala ali akọkọdé wa mikidari lazim wa ala ali yẹn mo gbẹgbẹ ìfọ́ọ̀tì wàhálà tí wọ́n ní ni wa ala ali yẹn tó bá yẹ pé wà sọ̀hábì yìí ń bẹ bá ní sìn wọn ní yọ 40 so bó la nábì tí wá ní ká fi wà sọ̀hábì yìí tẹ̀ mọ́ ń lò sí bẹ́ẹ̀ bá bá jẹ́ mọ̀kọ́dìmọ̀ Allahumma salli ala Muhammad wa ala alihi wa sahbihi wa sallim aláwọ̀ kẹ́ni kan wa sahbihi wa sallim bó ló wà ẹ gbé lọ fún ẹni challenge fẹ́ ní sàlàfíà ni o kó fún wa níbi tá nábì ti ní bàbá ti ní wa ala alihi wa sahbihi wa ọ̀rọ̀ ẹbẹ́ ẹlẹ́ ní mímọ̀ ẹ sì dára yín lójú olódo là wá eyín wá rí ọmọ àdádì ẹ̀yin tẹ́ gbogbo pàráfíṣọ̀ tẹ́ gbà gbogbo product yín láyé ẹ mú bí táwọn ẹbí ti ní wà àlàálì yìí wà sọ̀hábì yìí wá kẹ́sì bá wa treat àdìsí yẹn ní matinan wa sanadan ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ lè rí sẹ́rọ̀ bóyá àwa kan jòkó àwọ̀ kankan ẹ̀ mọ̀ pé bàbá àwọ̀ kankan tíra là ń fowó wá rà owó tó yẹ ká fi jẹun tíra là ń fi rà fà so bàbá níjọ́ míì ó níbo yẹ kí n fèsì fún yín ṣùgbọ́n mo rí i pé ojú yín ò tónu bàbá wa sọ pé ẹ̀ka wá ní Solatul Fatiha sí òun ló kọ́kọ́ sọ̀kalẹ̀ ni wọ́n kọ́ ló kọ́kọ́ sọ̀kalẹ̀ náà
Suratul Fatihi náà tún wà. So ká wá sọ pé gbogbo sura tí wọ́n name ẹ̀ yẹn sa Ànábì ló name ẹ̀ ni. Ànábì kọ́ ló name ẹ̀ náà kò dẹ̀ pàṣẹ pé ẹ name ẹ̀. So ká wá ti torí pé ẹ̀yin akida kan lẹ́wà akida ni yìí ò akida wo ló dá. Ṣé akida tẹ́ ti sọ di politics akida tó pé ẹlẹ́nsà akida ẹni tí ò ṣe ara yín ẹ lọ máa kí for recognition kí wọ́n lè mọ̀ yín. So ẹ wo ẹ̀yin ọmọ ìyá wa ẹ dákun tó Ọlọ́run ẹ má bínú. Ẹ wo program wa nǹkan kan ṣẹlẹ̀ sáwọn microphone tí mo ń lò ní fi ń ẹ̀yin náà ti máa ti jáde bí ẹ̀mẹ́ta mo dẹ̀ wá nǹkan Ọlọ́run ó ṣe rọrùn. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.